Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wo ìkànnì Alapata TV. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di. Láburú ò ní ṣọ̀kan tèmi tí ń láṣẹ Èdùmàrè. Lágbára Ọlọ́run bá burú lábẹ́ bó ti wù kó kéré tó kó tóbi tó. Èyí tó kù kọ́dún yìí parí tèmi tí yóò ní nípè nínú ẹ̀ o. Àmín. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun wọ́n ti fi ọ̀rọ̀ kan léde okun wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí ọ̀daràn eléyìí tí wọ́n jẹ́ pé apanifi ṣètùtù ọ̀la eléyìí tí wọ́n ní ó jẹ́ mẹ́ta níye. Wọ́n ní ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2025 nìkan bí ọwọ́ aago 8 alẹ́ yẹn ni àwọn ikọ̀ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn tó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Ogun State Police Command Swat ẹ̀ka ti Swat la gbọ́ wípé wọ́n mà ti rọ́wọ́ tó ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Sunday Akintobi ọmọ ọdún mẹ́rìndínlógójì èyí tí wọ́n ní ó ń gbé ní agbègbè Ìtòkú nílùú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní wọ́n fura sí wípé ó máa ń ta ẹ̀yà ara ènìyàn. Nínú iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n tẹ̀síwájú eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe, gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá bó ṣe fi ọ̀rọ̀ náà léde. Níbẹ̀ ló sọ wípé wọ́n ní wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé kò kí ń ṣe ẹnìkan eléyìí tí orúkọ rẹ̀ tó ń jẹ́ Sunday Akintobi yìí nìkan ló wà nídìí iṣẹ́ láabi yìí. Nínú iṣẹ́ ìwádìí náà ni wọ́n ti rọ́wọ́ tó Dimeji Ọláníran ọkùnrin tó jẹ́ ọmọ 40 ọdún àti ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Tijani ọmọ ọdún 38. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn yìí láti ẹnu ẹni tí ó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odùtọ́lá, wọ́n ní iṣẹ́ ìwádìí lè tí wọ́n ṣe síwájú sí i ló jẹ́ kí wọ́n rí gbangba wípé wọ́n ń ta ẹ̀yà ara ènìyàn. Wọ́n ní lára àwọn ẹ̀yà ara ènìyàn tó kù lọ́wọ́ wọn nígbà tí iṣẹ́ ìwádìí dulẹ̀ ni wọ́n sọ wípé ó wà ní agbègbè kan eléyìí tí wọ́n pe ilé ìjọsìn náà ní Cherubim and Seraphim Church ní Kọ́bápẹ́ yẹn ní òpópónà márosẹ̀ eléyìí tó jẹ́ ti Abẹ́òkúta yẹn sí ọ̀nà Ṣìún. Níbẹ̀ náà sọ pé ilé ìjọsìn kan èyí tí wọ́n ní wọ́n fura sí yẹn ní Kọ́bápẹ́ náà ló jẹ́ wípé wọ́n rí ibi tí ọ̀pọ̀lọpọ̀ egungun àwọn tí wọ́n ti pa lóníranran wọ́n ní lílé àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn yìí. Eléyìí ló fa iṣẹ́ ìwádìí tó jẹ́ wípé wọ́n fi padà rí àwọn egungun ẹ̀yìn àti àwọn ohun tí ẹ̀ ń wò lójú àmóhùnmáwòrán yìí yẹn. Ìdí rèé tí ọ̀gá ọlọ́pàá yanyan ní ìpínlẹ̀ Ògùn yẹn CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD ṣe páláṣẹ fún ẹ̀ka tó ní sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí àti ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn tí ó jẹ́ ti iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní olúùlú ìpínlẹ̀ Ògùn lélẹ́wẹ̀ẹ́ràn wípé kí wọ́n rí dájú pé wọ́n túbọ̀ ṣiṣẹ́ ìwádìí wọn síwájú sí o láti lè jẹ́ kí wọ́n tètè rọ́wọ́ tó àwọn tí ó sì kù tí wọ́n ń ṣiṣẹ́ láabi pẹ̀lú àwọn wọ̀nyí. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn CP Lánrè Ògúnlọ́wọ̀ bó ṣe fi ìròyìn léde láti ẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn Ọmọlọ́lá Odùtọ́lá CSP ló jẹ́ wípé wọ́n ti fi ọ̀rọ̀ yìí léde pé gbogbo aráàlú pátápátá a ní láti wà lójúfò torí pé tí kì bá ń ṣe iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lè tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ SWAT ṣe wọn bá má ti rí Sunday Akintobi ọmọ ọdún mẹ́rìndínlógójì yìí mú eléyìí tó ń gbé lágbègbè Ìtòkú kí wọ́n tó lọ iṣẹ́ àyẹ̀wò sílé rẹ̀ kí wọ́n tó rí ọ̀pọ̀lọpọ̀ àwọn egungun èèyàn. Wọ́n ní ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ ló jẹ́ kí wọ́n mọ̀ wípé Dimeji Ọláníran ìyẹn ọmọ ọdún eléyìí tó jẹ́ 40 àti Tijani ọmọ ọdún méjìdínlógójì bákan náà ló jẹ́ kí wọ́n fi mọ̀ wípé gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ní wọ́wọ́ nínú iṣẹ́ láabi. Eléyìí ló gbé wọn dé ilé ìjọsìn Cherubim and Seraphim tá a sọ pé wà ní Kọ́bápẹ́ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ti wá rọ gbogbo èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ Ògùn pé ẹ jẹ́ ká wà lójúfò ká má fi ọ̀rọ̀ ètò ààbò dá iléeṣẹ́ ọlọ́pàá bí ẹ̀ṣọ́ elétò ààbò nìkan. Wọ́n ní gbogbo apá ẹ̀ náà ní ká wà lójúfò láti dáàbò bo ara wa pàápàá dúkìá wa lọ́wọ́ àwọn tí ó jẹ́ wípé adìhámọ́ra pàápàá ẹ̀mí wa lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ apaniṣòwò tàbí apanita. Ẹ jẹ́ ká máa gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìṣàkóso ọ̀gá ọlọ́pàá yanyan CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD àti gbogbo àwọn sọ̀ǹgbé wọn wípé àjíǹde ara báyìí yóò máa jẹ́ fún wọn. Àmín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ darapọ̀ wọn nìkan ní Alapata TV ojú tẹ́ fi ń wò wọ́n nífẹ̀ẹ́ tí tẹ́ fi ń gbọ́ wọ́n nídìí o. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ like, ẹ comment, ẹ bá wa share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́.